ó yá ká máa kíra wa fún dédé àkókò yìí ní gbogbo ibi tẹ́ ti láǹfààní láti máa wò mí àbí láti máa gbọ́ mi. Orúkọ tèmi ni Abdulkadir Adeogba, the street ambassador aka Kalakan Abikumosi. Àwọn àti náà ní ẹ̀dá àtúmọ̀ ìyẹn Tabu Batanga nígboro ayé. Gbogbo ẹ̀yọ́ ọmọ mi Fìlìtínì nígboro ọmọ mi Lamborghini ẹ̀yìn àjọwà náà ni àjọṣe àjọwà náà ni lágbára Ọlọ́run iyì tẹ́ fi wà náà agbára náà kò ní tán lágbára Ọlọ́run àjọwà náà ni ọmọ mi Tabu Batanga. Valentine ni omi àyájọ́ olólùfẹ́ èyí láti máa fi ìfẹ́ hàn sí ẹnì kejì wa. Èyàn ẹ ṣe pé Valentine kí wọ́n Tabu Batanga kó mọ́ lọ sí ibi tó ti mọ́ gbẹ́nu sí kó mọ́ gbẹ́nu sí o. Ìyẹn ní pé àwọn èèyàn tó yàn lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ àwọn yẹn ó ti yẹ́yọ̀ ọmọ Kúmọ̀sí àwọn tẹ́ mọ́ gbé lẹ́gbẹ̀ẹ́gbẹ̀ yẹn ó ti yẹyìn àwọn náà ni ìyẹn lápò ọ̀dọ̀ tàwa ń bí. Kò sẹ́ni tí ò ní kódà kò sẹ́ni tí ò ní ìgbésí ayé ó kálukú náà lò ní lẹ́gbẹ̀gbẹ̀ kódà gan àwọn tó wà kódà gan àwọn tó sì wà lábẹ́lé gan ó kálukú ló ní. Bẹ́ẹ̀ bá dé gbòòrò báyìí táwọn ọmọ mi gbòòrò ń jẹ lọ́wọ́ nìyà àwọn ọmọ Tabu Batanga Lamborghini gbogbo yàtì àwọn Kúmọ̀sí àwọn Fìlìtínì ó ti yé yí báyìí lápá bẹ̀. Àmọye kódà gan mo gbà kan last year kódà gan tí mò ń dúró dé báyìí ní pé bí Lamborghini bí ó sì bá mi gbé kan wá ó ti yé yín lápá bí àwa tún dúró dé kan tá a fi gbà lọ́jọ́ Sunday ni ó ti yé yín. Bí tá ní fún ọ náà ní pé gẹ́gẹ́ bí a ṣe máa ní pé fa àyájọ́ olólùfẹ́ ni láti fẹ́ hàn sí wa kì í ṣe pé ká mọ kógi kwádà ìyẹn kó lápá bí bó ti tẹ́yìn bá lóhun yí lórí gan ìyẹn tó bá ti di àyájọ́ olólùfẹ́ orí ẹ̀ máa ń calm down ní ó ti yé yín báyẹn ká fífẹ́ hàn sí wa ìmọ̀lẹ́ta ní gbàgbọ́n náà ni láti fìfẹ́ hàn síra wọn ìyẹn sí àwọn olólùfẹ́ wa lápá mi.